ṣeun gbàtà wo ìkànnì Agbẹ̀dẹ TV worldwide. A wà níbi ayẹyẹ ọdún Egúngún Ọba lóde Ọ̀yọ́. Òní là ń ṣe ìkágbá ọdún Egúngún lóde Ọ̀yọ́. Bó ṣe ń lọ nìyẹn o. A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá fọ́fadà ẹnì kọ̀ọ̀kan. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ látàárọ̀. Thank you very much. Love you all.